bí àwọn bàbá wa ṣe ti ṣètò ibi tó ń gbé ẹgbẹ́ ẹ̀sìn àwọn tó ń bí tó jọ mọ wọn ìka ti lọ ibi tó ti kọjá yẹn tó jẹ́ pé táwa náà bá tún lọ àwọn tó tún tẹ̀lé wa àwọn ọmọ táwa bí wọn á tún tẹ̀lé kọjá lẹ́yìn. Mo tó kọ́ wa déédéé kò ní lọ. I know for a fact that all the plans that we have for the state must be sustained. Tàbálẹ̀ tí wàá rí ìkọ̀kọ̀ pé gbogbo plan ká tó sílẹ̀ yìí ó gbogbo tí ó fẹ́ tó tún fẹ́ gbà tó tún fẹ́ ṣe gbà àti ká jáde bí àmì pé rárá o. Ó gbọ́dọ̀ ní káwọn bàbá wa ṣe é ṣe káwọn ìyá wa ṣe é ṣe bẹ́ẹ̀ ló wà débi o. Mo ti wá rí i wípé a gbọ́dọ̀ wá ẹni tí a mọ̀ wípé eléyìí ká ṣe yí o gbogbo ká ṣẹṣẹ lẹ́nu báyìí ká ṣe ṣe báyìí ká ṣe ṣe báyìí ká ṣe ṣe àfi kó máa lọ bẹ́ẹ̀ dáadáa. Tẹ́bá dé ní ilé tó bá sọ̀rọ̀ wá ní kò ṣe gbá kò ṣàwò wá ní continuity wọ́n ṣe báyìí wọ́n ṣe ṣàṣà. Ibi tó yẹ kó kò sí wà kan ló wà yìí. Èyí ò ṣe ọjọ́ ọ̀rọ̀ púpọ̀ ọlọ́rọ̀ àáwí tábà tẹ̀lé ní lọ́tún fẹ́ ṣe campaign náà àáwí. Àmọ́ ṣá inú mi dùn wípé ẹ̀yin bàbá wa náà wà kálẹ̀. Kò sí bíkíbi tó ti lè sọ̀rọ̀ nípa iṣẹ́ wa nígbà tá a wà lókè tó lọ́dọ̀ pé àwọn ọmọ tó tẹ̀ mọ́ kọ̀ọ̀kan láti ṣe rárá o. Wọ́n lè bí nǹkan mí o kò lè sí bí oríṣi máa wà ó máa ń lò lótú ẹ̀yin bàbá wa. Gbogbo yìí ṣe ní ká máa nínú wa máa dùn ká máa yan wípé ọmọ yín wọ́n rí nǹkan wá sọ bí àṣẹ kí nǹkan pẹ̀lú láì fún kò sí kan tó sọ pé kò lè ṣe àìdáàbò ìlà ìkọlọ. So ẹni tá a wá mọ̀ pé a ṣiṣẹ́ yìí tó ṣe yẹ kó ṣe àti ká mú wa mọ̀. So eléyìí kò ṣe gbé látòrí ẹgbẹ́ o ẹni pé mo sọ ń jọ tí mo wà lábùjá nígbà tá à ń díje ti pírẹsidẹ́ǹtì wípé báyìí báyìí ṣẹlẹ̀ o nítorí ti káàárọ̀ òjíire tó ti rí yóò gbọ́dọ̀ rìn wá lọ́tẹ̀ ẹ jẹ́ ká dúró ti aṣíwájú Bọ́lá mẹ́tì lẹ́sẹ̀ mo sọ ń gbangba nígbà tá a tún wá ní mo tún wí léèmí náà máa tún wí pé èmi ò ìfúnlẹ̀ àmọ́sùn àti gbogbo àwọn tá a jọ ń ṣe o gbogbo wa àti ṣọ̀kan wípé ẹ jẹ́ ká ṣe ní ti pírẹsidẹ́ǹtì o ká ṣe aṣíwájú Bọ́lá mẹ́tì nìkan. Ní ti gómìnà ẹni tí mo mọ̀ tí a ti koríkorí wípé a ṣe dáadáa òun ni Barrister Bíyì Ọ̀tẹ́gbẹ̀yẹ. Ẹni tá a bí dáadáa ni ó lè tó túnra rẹ̀. Bí mo ṣe sọ àwọ̀ rẹ̀ níwọ̀nba àsìkò díẹ̀ tá a ní láti sọ fún wa wípé nǹkan báyìí àwọn ìgbésẹ̀ lẹ́yìn bàbá wa ti gbé kalẹ̀. Kò gbọdọ̀ bá wọn àti kó tún máa lọ sí. Rí wípé ní ibi tá a wà yìí ní Abẹ́òkúta tá a wà yìí ó tó di pé Nàìjíríà bẹ̀rẹ̀ rárá ni a ti ń ṣèjọba ní Abẹ́òkúta yìí àwọn bàbá wa ti ń ṣe. Wọ́n dẹ̀ ṣe dáadáa tó jẹ́ pé àti ẹ̀ tí ìbámu táwọn ṣe dé. Lóṣù wá jẹ́ pé àfikà ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lóṣù wá jẹ́ bàbá jẹ́ lórí oṣù kójú. Let me just say in a nutshell that we're here basically for two things. The primary one, I have said it.